Ọọ̀ni làgbà, Aláàfin lẹ̀gbọ́n tí àwọn èèyàn ń gbé káàkiri orí ayélujára kò mọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọmọdé rárá. Ọjọ́ orí ẹdìyẹ ti pẹ́, orí ẹ̀ ni ò tóbi. Ẹni tí ò bá mọ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ kó má wulẹ̀ dá sí i. Nítorí pé ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ bọ̀ láti ọdún pípẹ́ wá ni. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí ayélujára nítorí pé ọgbọ́n àtijẹ òun náà ni wọ́n ṣe ń da àárín ọmọ Yorùbá rú tí wọ́n ń sọ pé Ọọ̀ni làgbà, pé Aláàfin lẹ̀gbọ́n. Nítorí ọ̀pọ̀lọpọ̀ torí owó tí wọ́n pa sí àpò ara wọn lórí social media òun náà ni wọ́n ṣe gbáyé kan tí wọ́n ń fi ọgbọ́n yìí dá aáwọ̀ àti wàhálà sílẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni. Nítorí èyí ẹ má fààyè gbà wọ́n o. Àwọn tí wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù kínní. Nítorí ọ̀pọ̀ àwọn alátẹnujẹ tí wọ́n wà lórí ayélujára tí wọ́n ń gbé ìròyìn òfegè nípa tí wọn ò mọ̀ àti nǹkan tí wọn ò mọ̀ díẹ̀. Òun náà ni wọ́n fẹ́ máa dá wàhálà sílẹ̀ láàrin ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù kínní. Wọ́n bá sí orí ayélujára wọ́n sọ pé Ifẹ̀ ti wà kí Ọ̀yọ́ tó wà, wọ́n lọ́yọ̀ ti wà kífẹ̀ ó tó wà. Gbogbo nǹkan wọ̀nyí lórí ayélujára ìjà náà mà fi ń dálẹ̀ o. Nítorí èyí ó náà ni a ṣe ṣe ìwádìí tá a sì gbọ́ púpọ̀ látẹnu Yorùbá World Center láti sọ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ nínú èyí tá a máa gbìyànjú láti fi yé wa lẹ́sẹẹsẹ. Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá mọ ògùn á pé lẹ́fọ́ àjẹfáwò, òròmọdìyẹ ò mà wòdì bẹ́ẹ̀ ìyá ẹ̀ ló mà sá. Ọ̀pọ̀ àwọn tí wọ́n ń sọ̀sọkúsọ yìí ọ̀pọ̀ wọn ni ò mọ òótọ́ tó jẹ́ pé irọ́ ni wọ́n ń lọ lọ́rùn láti pawó sápò ara wọn. Nítorí pé ẹni tó máa ṣèwádìí ọ̀rọ̀ náà tàbí tó lè ṣàlàyé ọ̀rọ̀ yìí ó máa jẹ́ ẹni tó lóye púpé, ó máa sì jẹ́ni tó ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti tó mọ̀ nípa ìpìlẹ̀ bí ọba Ọ̀yọ́ àti Ọọ̀ni bí àwọn méjèèjì sì ti jẹ́ láti ìpilẹ̀ṣẹ̀ wá títí tó fi di àkókò yìí. Èèyàn tó bá fẹ́ mọ ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí ó ní láti ẹni tó bá fẹ́ mọ ohun tó wà láàrin Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́ ó gbọ́dọ̀ jẹ́ni tó ka ìwé ìtàn léyìí tó pọ̀ tó sì ní òye látọ̀dọ̀ àwọn tán nímọ̀ ìjìnlẹ̀ lórí ohun tó ṣẹlẹ̀ àti bí tàn ọ̀hún ṣe jẹ́. Irú ẹni bẹ́ẹ̀ ní láti mọ̀ nípa ìtàn àwọn ọba wa lásìkò òyìnbó, ìtàn àwọn ọba wa nígbà tí ológun dé àti ìtàn àwọn ọba wa nígbà tí olóṣèlú bẹ̀rẹ̀ sí jọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Onítọ̀hún ó ní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá àti ìtàn tó rọ̀ mọ́ ìlú kọ̀ọ̀kan àti bí ọba aládé ṣe ń jẹ láwọn ìlú wọ̀nyí kó tó dá sọ̀rọ̀ ọba Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Ẹni tó bá kàn ń béèrè ìtàn yìí lọ́dọ̀ ẹnìkan, onítọ̀hún á kàn sọ èyí tó mọ̀ lórí ara rẹ̀. Ibi tó nítọ̀hún bá sì mọ̀ tàn dé òun náà ni ó sọ mọ̀. Ló fi jẹ́ pé ẹni tó máa sọ nípa ọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ka ìwé àwọn ọ̀jọ̀gbọ́n ńláńláńlá tí wọ́n sì sọ ìtàn tí wọ́n ṣàlàyé bọ́rọ̀ náà ti ṣe jẹ́. Kì í ṣẹni tó kàn ka ìwé kan ṣáá o tí onítọ̀hún sì sọ nípa òye ara rẹ̀ tàbí tó mọ̀ nípa ìtàn ọba Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀rọ̀ yìí sì rèé, Àjànàkú ní kì í ṣẹrù ọmọdé, ìtàn ọba Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà kì í ṣẹrù ọmọdé. Ẹni tó bá mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ Yorùbá tó sì ṣèwádìí tọ́tọ́ òun náà ló lè sọ̀tàn yìí láti ọdún gbọrọ tí Aláàfin àti Ọọ̀ni ti ń gbé. Bẹ́ẹ̀ kò síjà láàrin wọn nígbà kọ̀ọ̀kan tẹ́lẹ̀ rí. Onítọ̀hún yóò sì mọ̀ bí àwọn òyìnbó ṣe burú tó àti bí wọ́n ṣe gba agbára lọ́wọ́ àwọn ọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá. Ìgbàgbọ́ àwọn èèyàn sì ni pé bí ìjọba fi lè di ìjọba ara wa, ó ṣeéṣe kí agbára kó padà sí ọwọ́ àwọn Yorùbá, kí agbára kó sì padà sí ọwọ́ àwọn ọba nígbà náà. Nínú ìjọba Adéyínká Adébáyọ̀ tó jẹ́ gómìnà ológun nígbà náà. Ṣùgbọ́n nígbà táwọn olóṣèlú gba ìjọba, ìmọ̀ tara ẹni nìkan, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, àìnífẹ̀ẹ́ ẹni tó ṣàkóbá fún àwọn ọba wa. Àwọn olóṣèlú sì ni wọ́n ń darí àwọn ọba bó ṣe wù wọ́n torí àṣẹ tí wọ́n gbà, ìpìlẹ̀ tí wọ́n bá látọ̀dọ̀ àwọn òyìnbó títí dé ọ̀dọ̀ àwọn ológun nígbà náà. Láti 1930 tí wọ́n ti fi Ọọ̀ni Adéyẹmí Adérẹ̀mí jẹ títí di ìgbà tí bàbá fi wàjà ní 1980 tí bàbá sì lo 50 lórí àpèrè. Kò sí èdè àìyedè láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni nígbà náà. Lásìkò yìí Aláàfin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni Ọọ̀ni ìgbà náà, ìyẹn Ọọ̀ni Adéyẹmí Adérẹ̀mí. Aláàfin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni bàbá yìí lò lásìkò rẹ̀. Kò sì sí àkọọ́lẹ̀ kan tí àwọn ọ̀jọ̀gbọ́n fi hàn wípé ìjà tàbí áwọ̀ àgbà kò sí àgbà ó wà láàrin wọn.
Ọọ̀ni ìgbà náà tó jẹ́ Adéyẹmí Adérẹ̀mí lásìkò ìjọba wọn òun náà ni Aláàfin Ṣíyànbọ́lá Oníkẹ́pẹ́ Ládìgbòlú jọba. Lẹ́yìn èyí òun náà ni Aláàfin Adéníran Adéyẹmí kejì ó jọba lẹ́yìn ìgbà náà. Lẹ́yìn ìgbà yìí ni Aláàfin Bello Gbádégẹṣin Ládìgbòlú kejì jọba. Lẹ́yìn ìgbà náà wá ní Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta jọba. Gẹ́gẹ́ bí ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ṣe sọ nínú àwọn ọ̀rọ̀ wọn kan, wọ́n ní Ọọ̀ni Adéyẹmí Adésọjí Adérẹ̀mí ó wà nínú àwọn tí wọ́n jẹ́ káwọn lè di ọba lẹ́nìí táwọn fi wá jẹ Aláàfin nílùú Ọ̀yọ́. Nígbà tí ọba Lámídì Adéyẹmí ń lu Ọmọlolú Olúńlọ́yọ̀ lọ́gbẹ̀nu nígbà náà, wọ́n ní wọ́n kópa tọ́pọ̀ láti jẹ́ káwọn kó di Aláàfin Ọ̀yọ́. Ọba Adéyẹmí láti ìgbà tí àwọn tí ń fa ọ̀rọ̀ oyè yìí láti ọdún 1968 sí ọdún 1970 tí àwọn ìjọba àti àwọn Ọ̀yọ́mèsì takú wípé àwọn ò ní di Aláàfin Ọ̀yọ́ nígbà náà. Wọ́n ní Olúńlọ́yọ̀ náà ló jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ àti ọba jíjẹ lásìkò náà. Wọ́n ní bàbá Olúńlọ́yọ̀ nígbà náà pé wọ́n lo ọgbà àgbà kan nígbà náà. Wọ́n ní láti tọ̀ Ọọ̀ni lọ nígbà náà tó jẹ́ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, ìyẹn Adérẹ̀mí Adéyẹmí Adésọjí, wípé bọ́rọ̀ ṣe yé yìí àwọn ti fà á síwá o, àwọn sì ti fà á sẹ́yìn. Ibo wá lọ̀rọ̀ òun máa já sí? Ẹ fi ọmọ ọba èyí tó ti jẹ tẹ́lẹ̀ sí i, òun náà ni ẹ fi sípò. Ìdí tí wọ́n fi tako ọba Lámídì nígbà náà ni pé bàbá ọba Adéyẹmí Lámídì jẹ́ alátìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú NCNC nígbà tó jẹ́ pé ẹgbẹ́ Action Group ìyẹn ló wà lápá ọ̀dọ̀ wa ń bí yìí. Wọ́n ní wọ́n ti Àsìkúè lẹ́yìn pẹ̀lú Adédìbú Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Gẹ́gẹ́ bí Yorùbá World Center ṣe fi yé wa, wọ́n ní ìdí tí wọ́n fi yọ bàbá yìí nípò nígbà náà nù o. Nígbà tí ìjọba Adéyẹmí Adébáyọ̀ tó jẹ́ ológun nígbà náà, àwọn ọmọ Action Group ló pọ̀ nígbà náà, pàápàá jùlọ lásìkò Bọ́lá Ìgè. Nígbà tí Bọ́lá Ìgè jẹ́ gómìnà ní Ọ̀yọ́ State, tí ó sì jẹ́ pé ẹgbẹ́ Action Group ni wọ́n wà nígbà náà. Nígbà tí ọba yìí sì jẹ́ NCNC. Nígbà tí ọba Lámídì Adéyẹmí di Aláàfin Ọ̀yọ́ tán, ohun tá a gbọ́ ni pé ìjà kan ò sí rí o láàrin òun àti ọba Ọọ̀ni tó jẹ́ Ọọ̀ni Ifẹ̀. Kì í ṣe tọjọ́ orí tí bàbá yìí fi ju ọba Lámídì Adéyẹmí lọ, bí kò ṣe nípa pé kò sí tó ń jẹ́ èmi lẹ̀gbọ́n tàbí ìwọ làbúrò. Àtìgbà tí àwọn olóṣèlú yìí dá sí lásìkò Bọ́lá Ìgè, tí wọ́n jẹ́ ká fi ẹnìkan ṣe olórí láwọn kan lórí nígbà náà, èyí tí ó sì dá wàhálà lẹ̀ títí di òní. Kódà bí Ọọ̀ni ò bá sí nílé, Adéyẹmí ni ó máa ń lọ sojú baba nígbà náà gẹ́gẹ́ bí ipò àgbà tí wọ́n wà, torí pé láwọn àkókò yìí àti ráyè jáde wọn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn méjèèjì a sì máa pera wọn sí àkíyèsí nínú èyí tí ìfẹ́ àti àlàáfíà ti ń jọba láwọn àkókò yìí. Kò sí èmi ni mo jù ọ́ àbí wọ́n ló jù mí láwọn àkókò yìí. Ọmọ Aláṣẹ Media ẹja ṣíà ẹ̀. Ìgbésẹ̀ tí Bọ́lá Ìgè gbé nígbà náà tó ní Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ òun náà sì ni ó máa jẹ́ alága gbogbo ọba lọ nílẹ̀ Yorùbá. Òun náà ló bí ọ̀pọ̀lọpọ̀ ọba nínú tó sì dá èdè àìyedè sílẹ̀ nígbà náà. Bọ́lá Ìgè sọ pé ìgbésẹ̀ tó ń gbé yìí òun ò ṣe àṣìṣe, torí ó ní bó ti ṣe wà tẹ́lẹ̀ rínu o. Àwọn ọba sì dìde nígbà náà pé kò fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí nígbà kankan, nítorí pé àwọn ọba ò kí ń jókòó papọ̀ tẹ́lẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọba ń ṣe ní agbègbè wọn tí wọ́n sì ń jọba lérí agbègbè tí wọ́n ní. Ọba ilẹ̀ Yorùbá kì í ṣe ìpàdé papọ̀ tẹ́lẹ̀, àfi nígbà tó di 1937 tí àwọn òyìnbó pè wọ́n wípé kí wọ́n wá jókòó papọ̀ fún ìpàdé pàtàkì kan, ìyẹn ní ọ̀dọ̀ Aláàfin ti Ọ̀yọ́. Níbẹ̀ náà sì ni gbogbo wọn ti pàdé nígbà tí ọba Ṣíyànbọ́lá Ládìgbòlú tó jẹ́ ọba nígbà náà. Àmọ́ Ọọ̀ni Adéyẹmí nígbà náà kò sọ pé bóyá òun tóbi tàbí òun kéré. Wá jẹ́ ọba tó ní ìgbéraga nígbà náà ni ó yẹ kí ọba Ṣíyànbọ́lá Ọládìgbòlú ó sọ pé òun ni olórí ọba, nítorí pé ààfin rẹ̀ òun náà ni àwọn òyìnbó fi ìjókòó náà sí. Ó sọ pé olórí ọba lòun nígbà náà. Bẹ́ẹ̀ ni Ọọ̀ni ò sọ pé òun lọ̀gá. Ó kúrò láti Ilé-Ifẹ̀ wá sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ láti ṣe ìpàdé papọ̀ nígbà náà. Níbẹ̀ ni wọ́n sì ti fi jẹ alága fún àwọn lọ́balọ́ba nígbà náà. Ní gbogbo àkókò yìí, Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí òun náà ni ó jẹ́ alága fún gbogbo lọ́balọ́ba nígbà náà. Àwọn Bọ́lá Ìgè àti Akíntọ́lá ni wọ́n da gbogbo ẹ̀rú. Àyè sọ pé bọ́mọdé ò bá bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá ìtàn.
nígbà tí Ọọ̀ni di gómìnà ilẹ̀ Yorùbá ní 1960 fún àwọn ọba, Aláké Ládìípọ̀ Adémọ́lá ló di alága ìgbìmọ̀ náà mú tó sì jẹ́ alága fún gbogbo lọ́balọ́ba nígbà náà. Nígbà tó di ọdún 1962, Ọwá Òbòkun ló di alága lọ́balọ́ba. Lẹ́yìn èyí ni Aláàfin Bello Gbádégẹṣin Ládìgbòlú jẹ. Gbogbo èyí sì ń wáyé lásìkò ológun, ṣùgbọ́n nígbà tó di àsìkò ìjọba ara wa, ọ̀nà tún da gbogbo ẹ̀rú. Àsìkò yìí làwọn olóṣèlú ìgbà náà sì pa ìgbìmọ̀ lọ́balọ́ba run. Àṣìṣe tí Bọ́lá Ìgè ṣe nígbà náà ló sì fa èdè àìyedè èyí tó wáyé láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni nígbà náà láti 1980 di 2015. Odidi ọdún márùndínlógójì ó náà ni ìjà ọ̀hún fi wáyé láàrin wọn. Ohun tá a gbọ́ ni pé ọba Adéyẹmí ló kọ́kọ́ gbalé ẹjọ́ lọ. Aláàfin Adéyẹmí, ìyẹn Aláàfin Ọ̀yọ́, àti Daniel Adésọjí tó jẹ́ Olúbàdàn nígbà náà, àti Jímọ̀ Oyèwùmí Ajagungbadé èyí tó jẹ́ Ṣọ̀ún ìgbà náà, àti Ọwá Òbòkun Adékúnlé Arómọláràn. Àwọn yìí ni wọ́n kọ lẹ́tà sí ìgbìmọ̀ tí wọ́n sọ pé Ọọ̀ni ò lè jẹ́ ẹnìkan ṣoṣo tó máa jẹ́ alága fún àwọn, bí kò ṣe pé ó yẹ kán máa yí lépo ni. Ohun tán jẹ́ kó yé ìjọba nígbà náà ni pé Ọọ̀ni ò lè jẹ́ alága fún àwọn títí lọ o, ó yẹ kí àwọn máa yípo ni. Lásìkò yìí ìpínlẹ̀ Ọ̀ṣun ò tíì sí, ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ló wà nígbà náà nígbà tí gbogbo ọba yí parapọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n pín ìpínlẹ̀ Ọ̀ṣun, òun náà ni Aláàfin Adéyẹmí jẹ́ olórí fún àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn èyí ni Ṣọ̀ún àti Olúbàdàn gbalé ẹjọ́ lọ wípé Aláàfin nìkan ò lè jẹ́ ẹni tó máa jẹ́ alága títí lọ, pé ó yẹ ká máa yí lépo nígbà náà ni. Kò sí Ọọ̀ni tó lè jẹ tó lè sọ pé òun ò mọ pàtàkì Ọ̀rànmíyàn àti Odùduwà nílùú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ sì ni kò sí Aláàfin tó lè jẹ tó lè sọ pé òun ò mọ̀ pé Ilé Ifẹ̀ òun náà láti jáde wá. Àwọn kan tí wọ́n ń da orí ayélujára rú lọ́jẹ́mìdọ̀ láti máa dẹ Aláàfin sí Ọọ̀ni nítorí pé àwọn méjèèjì mọ̀ bí wọ́n ṣe ń to ìjọba wọn látilẹ̀. Pàápàá jùlọ ọ̀dọ́ ni Aláàfin, bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni Ọọ̀ni sì jẹ́ ọ̀dọ́, èdè ara wọn sì yẹra wọn. Ṣùgbọ́n kí àwọn tí wọ́n ń wá ohun tí wọ́n jẹ lórí ayélujára má lọ dá wàhálà sílẹ̀ láàrin ọmọ Yorùbá àti ìran Yorùbá lápapọ̀. Nítorí èyí kí kálukú kọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ́wọ́, bílẹ̀ Yorùbá yóò ṣe gòkè àgbà. Òun náà ló yẹ ká máa wá kó sì jẹ wá lógún lọ́pọ̀ ìgbà. Àti sọ pé ẹ jẹ́ ká ṣe ń tó dáa o, ká lè tún gbà yìí tò, ká sì tún ìgbà yìí ṣe. Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́, ẹ máa wò. Mo máa ń sọ fún wa pé bá ṣe ń lọ, àwa ò ní jẹ́ kí tiyín ó di ṣe o. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rè lórí àkọ́tún àwọn ìjìnlẹ̀ ohun tá ó yẹ ká mọ̀ láti mọ ibo nílẹ̀ Yorùbá dé dúró. Ta ni àwọn ọba wa nínú gbogbo ẹ̀ rí i pé àwọn tí wọ́n ṣe olórí wa tó jẹ́ gómìnà nígbà náà, àwọn náà ni wọ́n ń da àárín lọ́balọ́ba rú títí di òní. Àti àwọn òyìnbó tó jẹ́ olórí wa tó fi kanra àwọn lógúnlógún, àwọn ológun tí wọ́n ṣe olórí wa, àwọn náà ni wọ́n ń da àárín ọmọ Yorùbá rú. Wàá níjà tó tọ̀nà tó jáwọ́ ọmọ Yorùbá náà láti máa da àárín ara wa rú. Ẹ jẹ́ á gbọ́rọ̀ yìí wò ká tún ọ̀rọ̀ ń ṣe. Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́, ẹ máa wò. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rè o. Burú kan ò ní ṣe yín, kò ní ṣe wá. Ire o, ire kàbìtì. Àtirẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àtirẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ.